Ọmọlọ́lá èmi yẹ tẹ́lẹ̀kọ́ lọ́kọ̀ ọ̀gá mi ó sì bàbá rẹ̀ àìsí Dúrójayé Titus oyè tóró Akànbí bàbá olóore pé tó bá so àìsí oyè tóró Akànbí Dúrójayé bẹ́ẹ̀ bá dọ̀rùn sọ̀rọ̀ Dúrójayé Titus oyè tóró Akànbí gbogbo bí ẹ bá Jíbọ́lá bá sọ wá ọwọ́ tún lọ́wọ́ bá bá sọ Jíbọ́lá ní ajẹ́ iwájú tẹ́lójú nǹkan bá sọ àtẹ̀rẹ̀pọ̀dá àti mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ fi sílẹ̀ kò ní bá ẹ̀jẹ̀ lágbára lọ ẹ̀sùn ẹ̀kúnlẹ̀ àbákalà bí ó máa mi àti pé bàbá rẹ̀ àti pé bàbá rẹ̀ bàbá rẹ̀ lè ọ̀nà àti pé bàbá rẹ̀ àti pé bàbá rẹ̀ àti pé bàbá rẹ̀. Ẹgbẹ́ ojúlógún Yorùbá tó kó sí ní lójú. Ojúlógún Yorùbá tó kó sí ní lójú. Kó pẹ́ bóyá bọ́nà tójú ti mú ti gbogbo ara kí ló padà bọ̀nà. Bọ̀wádà. Tójú ti mú ti gbogbo ara kí ló padà bọ̀nà. Bọ̀wádà. Yorùbá ní Yorùbá olú ọ̀rọ̀ òṣèkọ́dún jẹjẹ ká ṣe jẹjẹ. Ọlọ́pẹ́ ọmọ ìyẹn àfi kọ̀mpútà jí wá. Gáúsù fún jẹ́ alábí o. Mọ̀lẹ́ fún jí Paso. Ṣé mo rúkọ tó pé bí ojú bá? Ìpínlẹ̀ tó lọ pé bí o. Kóòtù fún ọkùnrin láàbákalà bí o látọ́rọ́. Ó tutù níbi jí wá. Bí omi àwọn oníbàṣọ ìyẹn ní pé tó ogun níbàṣọ ó tutù fún oníbìrin yìí wá ìwà sílá bákàrà bí ó ní pẹ̀tò Ọmọlọ́lá CSP Ọmọlọ́lá àyàtọ̀ pẹ́ fà ọmọ bàbá tó dé lọ́wọ́ pé lọ́jọ́ sí. Ọ̀rọ̀ bá Musa bàbá Àìṣe Dúrójayé Titus oyè tó Akànbí. Ọ̀rọ̀ ìjọba dúró jìnnà síra wọn ni èsì ẹni tí ò ní lọ. Màmá Jayé bíi pé àwọn ní kú ọ́ yé wùwà bí ẹni ò ní lọ́lọ́lá ibà sọ̀rọ̀ ẹ̀ ká ṣe rárá ìwà tí a bá wù sílẹ̀ bá a sí lára láyà máa jẹ̀rọ̀ ò lábàkà tá a bá lọ tọ̀ ọ̀gbọ́n báyìí ọ̀la òsì ọ̀pọ̀lẹ́ irú bàbá yìí gbogbo àwọn ti pé tí Paso jí wá. Gbogbo ọ̀nà sọ pé o Àìṣe Titus Àìṣe Dúrójayé Àìṣe Akànbí Àìṣe Oyètóró gbà sáà gbogbo tó pẹ̀tọ́
gbogbo ìlú ló ròyìn pé bàbá yìí bàbá dáadáa ni pé bàbá yìí bàbá tó ń ṣe tọmọ ẹ̀ tó tún ṣe tọmọ náà ọmọ ní Àlàbí ojú wa Àlàbí ẹsẹ̀ òre lọ bàbá dáadáa bàbá o bàbá dáadáa bàbá. Bàbá dáadáa bàbá o. Bàbá dáadáa bàbá. Wà á ti máa gbọ́. Ìwọ tó bá gbẹ́nu ìlú yìí. Àbí ìwọ tó bá jọmọ ìlú yìí. Wà á ti máa gbọ́ dáadáa jí fọ́ra. Pé àìsí dúró jáde. Titus. Wọ́n dáwọn ọmọ wọn tán. Nípa wá sí ọ̀rẹ́ rẹ̀ dáadáa. Gbogbo àwọn ọmọ wọn náà kàwé mọ́ tó. Bàbá tó rọ́mọ tọ́ ni àìṣèkúrọ́jà ayé Titus. Wọ́n tọ́mọ wọn dáadáa. Ajíbọ́lá wẹsẹ̀ láṣọ rẹ̀ sí SP nínú àwọn ọmọ wọn. Bàbá ń kà ẹ̀sùn rẹ̀ rò. Iwájú náà dojúmọ́jú wà. Ibi dáadáa ni wọn. Ẹ̀yìn tó fi sílẹ̀ ìyá ti rí kúrẹ́ láwọn báàgì akọ̀rẹ́ bàjẹ́. Tọ́lá ọmọ tí wọ́n tọ́ dáadáa ni wọ́n fi sílẹ̀ láti ògúnrégún. Ara wọn làwọn ṣiṣẹ́ mọ́. Eré àwa ṣẹlẹ̀ ni final burial. 24th of May. Ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún. Yá 2025. Ẹ̀yin àwọn ṣiṣẹ́ fún ojú wúrà. Èèyàn ní. Ibi òní màmá wà. CSP Ọmọlọ́lá o. Àyàtọ̀ pé bá àmì àṣírí ìyá wa. Èèyàn lábí àwọn wa. Ọ̀pẹ́ ẹ̀fọ́ àláwọ̀ wá sí ọ̀pọ̀yẹ tó dé. Àwọn tó lù gba ẹ̀. Èèyàn tó lù gba ẹ̀ ti jẹ́ wà sí ìyọ̀mọ̀ ẹ̀ tó rẹ̀. Bàbá Rihanna bàbá Tinubu. Alẹ́sẹ̀ rí aláwọ̀. Irinṣẹ́ ta lò lọ́wọ́ yìí. Olóko fún wa, irinṣẹ́ rí àníbà tó ojú wa. Ṣẹ́rí pé mo ti sọ ti pẹ́. Gbàngbàngbàngbàngbàngbàng. Kí ló dún yẹn? Irinṣẹ́ rí àníbà. Àwọn tí gbádùn sí lágbègbè báyé. Ó ṣàtúnrí. Ìwọ náà lè wá láti kan bá wọn. Ẹ̀dá kan ìsókè olódò ìwà ẹ̀ka lọ. Ó jáde bó ṣe dún. Ó ṣàrí bó ṣe dún. Gbàngbàngbàngbàng. Kí ló dún yẹn? Irinṣẹ́ rí àníbà. Àwọn tí gbádùn sí lágbègbè báyé. Ìwọ náà lè wá láti kan bá wọn. Ẹ̀dá kan ìsókè olódò ìwà ẹ̀ka lọ. Lẹ́yìn ojúmọ́, gbogbo ìlú ló bí tìtì. Gbogbo ìpò túnbà sojúmọ́, ilé lọ́sùn sẹ́yìn tara bíá. Gbogbo ìlú ló mọ̀ pé kàn ṣẹlẹ̀ yìí wọ́n lábàá sọ́wọ́ pé pàṣẹ ń bọ̀ wá kọrin. A ò délẹ̀ yìí rí ooo, làbáyé àkọ́kọ́. Tábà wà lẹ̀ ìrì làwọn kàrí bá so. CSP Ọmọlọ́lá ìlú bá òun bá àwọn bá lè rẹ̀. Ìlú tá òun mọ́ jẹ́ àwọn ìlú rẹ̀. Ọlọ́lá ìlú tá òun bá àwọn bá lè rẹ̀. CSP ìlú tá òun mọ́ jẹ́ àwọn ìlú rẹ̀. Ìpè tó tá òun mọ́ wáyé o. CSP Ọmọlọ́lá olówó àdébẹ̀ o. Ìpè tuntun ò rí wá rí o. CSP Ọmọlọ́lá olówó àdébẹ̀ o. Àlọ́gbẹ́ ẹ̀sẹ̀ ni mo yẹ̀ gbá. Ayé ni àṣàyàṣà olóore. Àlọ́gbẹ́ ẹgbẹ́ ni mo yẹ̀ gbá o. Ayé ni àṣàyàṣà olóore. Kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́. Lójú ọpẹ́ ẹ̀fọ́ àṣìlò Èkó náà wọ́n ń tẹ́ Àbújá lọ́wọ́. Òkè Èkó náà wọ́n ń tẹ́ Àbújá wà lọ́wọ́. Àbújá ló ti ṣiṣẹ́
Èkó lọ́mọ ń gbé wọn. Àbújá wà ló wà ó. Thank you. Olùgbà ẹ̀ ló ṣèmí lọ́wọ́ jí bọ́lá. Ó jẹ́ bàbá Rihanna. Owó ẹ̀kọ́ yẹn tún dé o. Àwọn Tinúkẹ́, aláṣẹ Ria Lounge, aláṣẹ Ria Logistics, aláṣẹ Ria Entertainment, aláṣẹ Ria Records. Òun ló ṣèmí lọ́wọ́ láàrín bákàrà bí ogún ní lọ. Ọ̀gá kọ̀ǹpútà sínú èdò bàbá síbì ọkọ̀ tàbọ̀ lọ́rẹ́. Ọ̀gá tẹ́wà ìrìnsàpè lábúlé ẹgbọ́jọ́. Ọ̀gá tàbí ìgbè ní ọ̀tọ́rí ti ìwọ̀ṣọ́ ńlẹ̀. Wà á síwọ̀ olùpa ẹ̀. Ẹ sọ fún gbogbo mi sí ìbọ̀dì ilẹ̀ náà. Lórí ọwọ́ yẹn olóko yà á tà. Olólo. Sínú pẹ̀lú àdúgbò ẹ̀dẹ́ jẹ́ẹ̀dá. Ẹ̀ṣọ́tọ̀ ààrùn ẹ̀ṣọ́tọ̀ ààrùn ilé ẹ̀kú tó kòrò ẹ̀dẹ́ máa sọ ọ̀bẹ̀ ẹ̀bẹ̀ òǹgbárín àṣẹ ní kọ́ yẹ́ bá ń já sílẹ̀ lọ́rùn. Ayéjẹ̀ ìbẹ́ wọn kò ká. Ọ̀pọ̀ ìfá ẹ̀rọ lè ṣe bàtó òkú àná lọ́wọ́ ṣe ní pẹ́tù ọ̀pọ̀ ìfá àṣírí ẹ̀sìn ọ̀pọ̀ ìfá ọkọ̀ sí ẹ̀sìn ọwọ́n lọ́lá òkú àná lọ́wọ́ ṣe ló ṣe kó bàtó àwọn èèyàn jagojago gbogbo ọ̀dọ́bẹ̀ ní kàlẹ́ bàtó jíbọ́là former commissioner of police gbogbo èkó bàbá láàrin ìṣọ̀lá wọn bẹ́ẹ̀ ní kálẹ̀ àbára àkàlà o. Kò sílùú náà tí a bá káwọn eléyìí ó bá yí kì wá kì í délédélé tó bá tó jẹ́ lórí rédíò sọ̀rọ̀sọ̀rọ̀ dáadáa ni. Gbogbo ọ̀ṣun ṣe kò sẹ́ni tí ò mọ̀ bí ike lórúkọ ẹ̀ ìbá sí ọ̀sẹ̀ làbàkà òkè. Àbí ó bá wá sí. Former commissioner of police Lagos State Èkó ọlọ́mísálẹ̀ pẹ́lẹ́pẹ́ wà sọ. Bàbá ń bẹ ní kalẹ́ o. Báàmí láàrin ìṣọ̀lá ẹ̀sùn mọ́jọ́ ẹ̀sùn gbogbo gbà. Bí ike òkò náà mi kúnlẹ̀ láàbàkà àbí o ti mọ́wọ́ yẹn àgbàná ní ìwọ́n bí ara àbí o lágbára lọ. Ẹjọ́ kò sáré láti máa ná. Àṣìlọ́rọ̀ tá a fẹ́ sọ. Kò sáré ẹ̀kọ́ yára. Bí ike mọ̀ yó. Òun tó bá lè mú bí ike kó dúró síwájú wa bà sọ́rọ̀ tí wọ́n lákó máa ná o. Owó ọpẹ́ ló ná. Pírísẹ́ńtà tó lórí gbogbo. Àwọn èèyàn ńláńlá gẹ́gẹ́ bá ti sọ. Wọ́n bẹ ní kàlẹ́ lè ní o. 24th of May
ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ìyàtọ̀rí 25 24th of May ọpẹ́ ìfarasílì ló pé gbogbo adébí SP ọpẹ́ ìfarasílì òkú àná náà ṣe kúnlẹ̀ láàrín ọba kàlà ní olójẹ́rí wá gbé. Commissioner for Commerce Ọ̀ṣun State ọ̀gá wa aláàánú mi tí ìbáṣọ pọ́lúwà mi máa sọ ojú wọn lápapọ̀ jù àtọ̀dá jẹ́yàn òkú ká ẹ̀rẹ̀ mọ́ṣọ́. Mọ̀mí jẹ́yàn ọmọ olóòmù ẹgbẹ́ ọ̀ àádọ́rọ̀ gbogbo àtẹ̀lọ́lọ́lọ́ tó àtọ̀dá lóní mọ́ jẹjẹ alábàdàn olóòmù lọ́jọ́ ìjọsí ó ní ẹ bá máa múlẹ̀ wọ òwò kíjẹ́ ọmọ pẹ́tàpẹ́tà o mọ̀lára máa máa ní ẹ o behind every successful man there must be a woman tó tójú olóríire tó tún níwà rẹ̀lẹ̀ bí ìtọ̀mọ̀lára ọmọlára tani ìwòpin ayàtọ̀ tí ó yà gas yà lọ́gbọ́ ó yá ní nígboro lọ́ọ̀tà ẹ̀yà náà fẹ́ ló jẹ́ ráìsì pẹ̀lú tọ́kì ẹni lówó lọ́wọ́ ló lè rí dòdò ẹ̀yìn jẹ́. ọjí tábàárẹ̀ ní tó tọ̀jẹ̀ ní ẹ̀mọ́jú tàbí ṣùgbọ́n sì ọlá gáàsì ló ṣe. àní nígboro lọ́ọ̀tà ẹ̀yà náà fẹ́ ló jẹ́ ráìsì pẹ̀lú tọ́kì ẹni lówó lọ́wọ́ ló lè rí dòdò ẹ̀yìn jẹ́. ọjí tábàárẹ̀ ní tó kọjá ẹni ẹ̀mọ́jú o tàbí ṣùgbọ́n sì ọ̀nà gáàsì ló ṣe. ọlá gáàsì ló ṣe inú ilé epo máa lò kì í ṣiṣẹ́. sípòsọ tó wà nílẹ̀ yìí o ẹni wọn bá fi hàn nìkan ló lè kókó ìjà o. èèyàn kan ò lè sọ wípé kò dọ́dọ̀ o. àlàáfíà ẹni kan ló mọ̀ ẹni tó bá ló lè sọ. nínú gbogbo ẹ̀rọ ọ̀gá ajá wà ní tiwa ṣòtú ó pọ́ ọlọ́run sọ̀rọ̀ ó lọ. ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. apápápá sí àwọn ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. apápápá sí àwọn ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. apápápá sí àwọn ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. apápápá sí ó àwọn kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. ọ̀ìlà gáàsì ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. aláṣẹ surprise hotel ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. àwọn aláwọ̀ sí phase 1 ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. àtúpọ̀ wá sí phase 2 láìpẹ́ ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. phase 2 ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. owó ọkọ̀ wọn lára ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. èèyàn náà bí akẹ́bà jẹ́ jí bá ó kọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. ó gbọ́ lọ́hùn sọ̀rọ̀ ó kọ́. bá ń tọ́jú ṣokòpá tó jẹ́ lóòkóso ọmọ bàbá ọmọ bàbá ṣokòpá bàbá gangan bá ń tọ́jú agolo mọ́nì tọ́jú agolo mọ́nì mi ò já kéèmù mo ṣe wà gbogbo agolo ṣètọ́jú ọ̀tá o mo jẹ́ Jasper. Ọ̀gáre Jasper Àjàwádé eré abúgà ìwọ́n náà wọ́n ní salad ẹ̀ẹ́dájú kìí sùn lóde ọmọ mi kúnlẹ̀ lábàkà mi àlàbẹ̀rẹ̀ náà ẹ̀ẹ́dájú atakóró sọ̀rọ̀ mẹ́rin oṣiṣẹ́ sọ̀dẹ̀ atakóró lẹ́wọ́lá fúnkẹ́ bọ́lárin wa ọ̀húnlá fúnkẹ́ ọmọ àìṣe rotae Titus akọ bí oyè tó rà lọ́gbẹ́ tó kó jọ́sí. Fúnkẹ́ àyàwó mútà àyàbọ́dá rẹ̀ wá.
Ayàmúfú bọ́lá rìwá ò kárí fún kẹ́. Ẹ̀pọ̀n CSP Ọmọlọ́lá. Àná ọpẹ́ fá tó jẹ́ àṣírí. Ó ṣe fún kẹ́ Ayàmúfú. Olórí oko pátápátá. Gbogbo àwọn ọmọ Titus. Olórí oko nìyẹn. Gbogbo ọmọ bàbá wa Aishif Oyetoro Titus Rojae. Olórí oko pátápátá. Nípa ìtumọ̀dùnkún ló lágbàkàmì àlàbírin lọ. Òṣèlú àfọ́kè. Ẹ̀yin bàbá ti dá. Kò ní bá jẹ òkun lè wọ òkú ẹ̀tọ́ alàbí náà mi. Òdì ìgbẹ́rẹ́ ó dàrí náà kò. Àṣẹ Rojae Titus Akànbí Oyetoro bàbá òdì ìgbẹ́rẹ́ ó dàrí náà kò. Ó dúró ojú àlá látó ríra kátó ojú kan àwa. Mo kẹ́ Ayàmúfú bọ́lá rìwá. Ẹ̀yà bọ́lá rìwá mi mú mútà. Ìkọ̀kọ̀ níṣẹ́ lẹ́yìn ikú bàbá. Ó ní sáré kìrìkìrì. Wọ́n ní olójú wá. Ààrẹ òníṣẹ́ àìsàn ní pé ẹ̀dẹ̀. Ó ní rógun alátakò ògùn lẹ́làbàgàmì àlàbí lágbára lọ. Ọ̀gá èèpọ̀ láàrin wa o. Ìlú yìí náà forí ẹsẹ̀ lẹ́sẹ̀. Ọmọ bíbí Ìpẹ́tùmọ́dò ṣáánì Fúnkẹ́ Ayàmúfú òṣèpọ̀ láàrin wa. Ẹ̀gbọ́n CSP Ọmọlọ́lá ọpẹ́ fáyà o. Òṣèlú Fúnkẹ́ Bọ́lá rẹwà mi Fúnkẹ́. Ojú mama ẹ̀tọ́ la sáwọn ilé. Wọ́n ti tí wọ́n ẹ̀tọ́ la sáwọn àwọn ilé. Àìṣe Titus Rojae Oyetoro Akànbí lọ́sàn-án kò dé wọ́n. Kílè o, ó dàrí náà mọ ìpàdé dára tẹ́ bá dáwọ́ kọ̀tàrú. Bẹ́ẹ̀dẹ́lẹ̀ kẹ̀kílé o, ó dàrí náà mọ ìpàdé dára tẹ́ bá dáwọ́ kọ̀tàrú rẹ̀. Ẹ̀mí tí ò tọ́lá, ó ń dojú méjìlá. Ẹ̀mí tí ò tọ́lá, ó ń dojú mẹ́sànlá. Láyé Olúwa. Wọ́n á nígbà tó dùn káró náà fi wá lọ́kàn balẹ̀ nílé ayé. Láyé Olúwa mi ò wá nígbà tó dùn káró náà fi wá lọ́kàn balẹ̀ nílé ayé. Ó ti lé lọ ọkọ mi wá, ẹ̀mí ló lọ ọkọ mi wá. Alẹ́ ìgbà tógó, alájọ àṣọ, ṣọ́pọ̀lọ́, Nàìjíríà. Láti bá yìí sókè, ẹgbẹ́ bí wọ́n ṣe sọ, ẹgbẹ́ jù bá rẹ̀ tá lọ. Láti bá gbé sókè, ó ti lọ Olúwa, ọkọ mi balẹ̀. Àwòṣọ́ Balájé, òṣì Alájé wá sí ọ̀. Àwòṣọ́ Balájé, ó dábẹ́ jí ní àwòrán. Ó dábẹ́ yé. Olùgbàyè ìyá Alájé Mọ́dínà tó gbogbo ìpè tó mú dùn ọ́ pé ó dábẹ́ yé. Ọ̀dí alága òkè. Ìyá Alájé Mọ́dínà tó gbé màánú pàṣẹ àwọn kọ̀pútà ó dábẹ́ yé. Alájé wá
sí ẹgbẹ́jú yìí alájẹ́ mọ́ di náà ní pé túmọ̀dù. ẹgbẹ́jú alájẹ́ tírímì sí ìyá alájẹ́ gbẹ́jú jẹsà àdéhùn ìyá alábíà náà jẹ́ òmọdínà. ẹgbẹ́jú mi jẹ́ ṣọ́bà alájẹ́ nìyẹn ọlọ́jẹ́ sáyé òkè alábíà ó dábẹ́ kò burú bá sí ààrẹ kò burú làbàgà ẹbí mú kẹ́mi bọ̀ láàrin wọn ẹbí mú kẹ́mi bọ̀ láàrin wọn ẹbí mú kẹ́mi bọ̀ láàrin wọn. ẹbí mú kẹ́mi bọ̀ láàrin wa. ẹbí mú kẹ́mi bọ̀ láàrin wa. mú kẹ́mi bọ̀ láàrin wa. agbára mú ti o. àwọn tí mi sì wọ́n rò kó ṣe. Àjàó Jasper. aláṣọ òkè ní ọjà. alẹ́ náà wọ̀ yé. mọ̀dínà láti kékeré gòkè. Jasper olúwa ṣe tán ni. Sìrìrì sí ò níyà kí wọ́n jíjọ́ mi máa so. Ó ní wọ́n jọ. Gbọ́dí lọ́gbọ̀n jíjọ́ mi máa sọ. Wọ́n jọ. Orí bọ́dí Nàìjíríà. Wọ́n jọ. Àlàbí oyinwọ́. Aládùúgbò bá kúkọ̀ lọ́jọ́ jọ. Àwọn ti pẹ́ túmọ̀ dùn. Ìgbé tí mo dùn ó dùnkù pọ̀pọ̀ pọ̀ ní gbogbo. Àjàó Jasper ó dùnkù bá kúkọ̀ lọ́jọ́ jọ. Ọ̀gá ìwé àṣẹ àwọn alájí bọ́ lórí wọn. National President gbogbo oníkòkò pátápátá. Tọ́jú bọ́ nínú mi ìyá alájò abẹ́rẹ́ owó. Ìgbó tún Ìjẹ̀ṣà alágbó èso àgbà ọ̀gá pátápátá. Ẹ̀yin àpá mi dúdú. Ẹ̀ṣẹ̀ àdébá. Ẹ̀yin representatives àlùfà mi dúdú. Akọ́ládé ẹ̀ṣẹ̀ ọ̀pá ọ̀sùn ọ̀pọ̀. Èyí ta fèsì bọ̀rọ̀kẹ́. Àwọn bọ̀rọ̀kẹ́ máa lọ́mọlé o. Mo fún àbọ̀ láàrin wa o. Àwọn náà òkú àná náà wá ṣe. Wọ́n dúró tán. Bàbá ìyàwó ló kú ló yẹ kẹ́ rí wọn bí. Ibi náà ti wá múyàwó, ibi náà ti wá fọ́mọ, wọn gbọ́dọ̀ máa ṣe dáadáa sí mi. Àná ni wọ́n bí, mo fòun ta omi, ilé ìgbọ́ láàrin wa o. Àwọn àyè bọ́ láàrin ìwà àwùfò, ọkọ̀ láfún kí o mọ̀ ṣe o. Ọkọ̀ fún kẹ́lá fún kí o lẹ̀ mọ́gbọ́mọ́gbó. Òmùtá ọlọ́run sẹ́ aláwọ̀ aláyè. Láàrin ìlà ìlànà Muhammadu yàrá sílùú náà. Ọlọ́run sẹ́ o. Aláwọ̀ aláyè. Yóò ní bẹ̀rẹ̀ láyé mi. Wọ́n ní sọ pé wọ́n dá àwòrí mọ́. Ẹni bá fẹ́ o ẹ̀kọ́ ṣàlùfẹ́. Ọlọ́run sẹ́ aláwọ̀ aláyè. Mo fún bọ́lọ́rin wa, ọlọ́run sẹ́ o. Aláwọ̀ aláyè onígbò láyé rí. Wọ́n ní sọ pé ó ń dán àwòrí mọ́. Ẹni bá ń fẹ́ràn ẹ̀kọ́ ó gbà mí. Ó yẹ mú fún bílẹ̀ sọ mi ìsọ ẹwà mọ́. Always match. Gbogbo ẹgbẹ́ tí mi jọ lórí o. Bẹ́ẹ̀ni ẹ̀ ti lóye tí wọ́n fi jẹ́ gbogbo ẹgbẹ́
bí mi tó lórí ẹ̀sìn lọ́rọ̀ tí wọ́n bí jẹ́. Òkúta ọ̀gá 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 ó tó gẹ àlèmọ́ṣọ́. ọ̀gá 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 Olùgbàyè ọ̀gá wa ọ̀gá ọ̀gá Congratulations. ọ̀gá ọ̀gá wa tó gbádélé Báńkáláyé ọ̀gá wa Báńkáláyé Báńkólú ọmọ gbogbo ìṣẹ́rí ọ̀gá wa Báńkì àlómáyé ọmọ bá ìṣẹ́rí ọ̀gá ó tún gẹ gbogbo àlèmọ́ṣọ́. ọ̀gá Aláyé ti gba tíkẹ́ẹ̀tì ó ti wọlé ọ̀gá wa kò sọ́mọ náà ọ̀gá wa ọ̀tẹ́gà ọ̀gá wa máa jẹ́ ò bá jẹ́ o. ọ̀gá wa. Congratulations to us. Agbára ọ̀gá wa ìyọ́ wa Èèyàn ti wá ní. ìyọ́ wa Adéka. ìyọ́ wa Adéka Sóníkókó. Adéka Sóníkókó. Agola kí Adéka Sóníkókó. ẹ̀yin ọmọ Jésù ẹ̀ka hallelujah. Adéka Sóníkókó. Adéka Sóníkókó. Adéka Sóníkókó. Hallelujah, hallelujah. Ẹja gbé sókè. Ṣọ́bọ̀, ọmọ elédè. Ṣokotí. Bọ́ọ̀sì ọ̀làwọ̀. Adéka Sóníkókó. Adéka Sóníkókó. Always fast. Adéka Sóníkókó. Ṣokotí ẹyin sókè. Ó wà náà. Ọkọ̀ olúṣọ́ ọláwọ̀ máa tún dé kò sọ́mọ náà. Wọ́n kì í pọ́lì sí. Aláàánú mi tọ́lọ bá rọ́sìnrin ní ẹ̀fàṣọ. Bàbá náà olùkọ́ tẹ hírò lágbàdàn pé bẹ́ẹ̀ nítorí ìkìlì ètò. Commissioner for Commerce Ọ̀ṣun State. Lójoojúmọ́ nílẹ̀ wọn expire o. Always fast. Ìwọ láyé rẹ. Oya jojo London, jojo London. Tó bá fẹ́ jojo London, wà á káwọn bọ̀ sókè, wà á ṣẹ̀ṣì òdì sí. Referent, àwọn ló ṣínà ọ̀la. Ìlú òyìnbó tó wá di bí ẹni pé àlọ́ Mùṣín. Àwọn lọ́lọ́run rán ní 1999, Ajíwọ́lá Wazó. Commissioner for Commerce, àwọn tí gọ́fúnà sẹ́sẹ́lẹ́sì Adéwọlá Adélèké tó jẹ́ Nurudeen o. Òṣèkò Olúṣọlá wọn tún lè o máa tuntun náwó. Àná onígbèjọ. Àwọn eléyìí bàbá sọ́ọ̀sì. Ẹ̀kọ́ Olúṣọlá Ọmọtúndé. Orí bó ṣe jẹ́ lọ́gbàdùn olóhùn lọ́jọ́ ọjọ́ sí. Òun ni ọmọ máa múlẹ̀ wo òkìjọ́ ọmọ gbọ́dọ̀gbọ́dọ̀ ọ̀rọ̀ àtọ́dá. Ó jẹ́ lọ́dọ̀ olówó lọ́jọ́ ìjọsìn. Ọmọ máa múlẹ̀ wo òkìjọ́ ọmọ gbọ́dọ̀gbọ́dọ̀ ọ̀rọ̀ àtọ́dá. Ó jẹ́ ìwú díẹ̀ kọ́ ọmọ tó. Ìtòlújọ́ láwọn Ọmọtúndé. Lọ́bàdàn olówó lọ́jọ́ ìjọsìn. Ó ní ẹgbẹ́ màá lẹ́sẹ̀ wá pé mi ẹ̀ lẹ́sìn ní kẹrọ́wà. Torí ìkíni òun lọ́ba lọ́pọ̀ lájọ omi tó rọ́ọ̀ṣì yàn àgbàgbà. Àwọn ọmọ lòmù mọ́. Ọmọ lòmù o. Àtọ̀dá àtọ̀dá ooo. Àtúndà Adébí. Ọmọ ìwúrẹ́ dúdú. Ọmọ ẹ̀sán kí gàṣà. Àtúndà Adébí. Àwọn olùkọ́ ọba arajà. Ọmọ ìyá òní Ọ̀ṣun. Àtúndà Adébí.
Ọ̀ṣun ògbà gòtàn. wọ́n máa ṣe pẹ̀lú ìyẹn. Rẹ́fẹ̀. Àtọ̀dá Adébí. Ọgbà ẹni tí ó ṣe bí aláàrù lóyìnbó. Kò lè ṣe bí adé bọ̀ rọ̀lọ́jà. Ọkọ̀ Mọ́túndé Àtọ̀dá o. Àtọ̀dá o. Óyá. Àtọ̀dá o. Àtọ̀dá ọmọ. Òòyàn. Àtọ̀dá o. Àtọ̀dá ṣèlè. Commissioner for Commerce. Alágbègbè lékúlékún. Abẹ́yìn àròkèlè. Commissioner for Commerce. Ó lọ lórí. Recently, Ọ̀ṣun State. Àtọ̀dá o. Kòsàmọ́nà Ọ̀ṣà Àtọ̀dá o. Àwọn ọlọ́wọ́ bá rán 1999 ìlú òyìnbó tóbi òun dá lọ bí ẹni lọ́hùn ṣe kúlẹ̀ láwọn àbákalà fi ojú wá bá a sí látọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ bá rán 99 kúlẹ̀ láwọn àbákalà fi látọ̀ kọ́mọ ṣọ́wọ́lé àkọ́kọ́ lọ ní 28 of August dáadáa lára òbí ojú rárá ní 99 ọ̀sẹ̀ méjì lálò àwa atẹ́ni 5th of September làdáwálé láàárọ̀ bákàlà òbí omi. Oṣù CSP Ọmọlọ́lá CSP Ọmọlọ́lá ayàtọ̀ pẹ́pẹ́ ìjọba jùlọ ìmí SP Ajíbọ̀lá ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ọ̀gá Sálábí proprietor bàbá mo dáadáa sí mi ò mọ̀ ṣe kò sí fẹ́ tí a ṣe wá. Ọ̀dọ́ nífẹ̀ẹ́ mi, ayára ìṣúlẹ̀ èèyàn ga. Ẹ̀yin náà tó lù báyìí, Wàásíù Fatai Kọ́láwọlé o. Alájọríà lounge, Alájọríà logistics, Alájọríà entertainment. Irinṣẹ́ tó ń lò lọ́wọ́ yìí, ó dàrí bó ṣe ń dún gbígbí gbàgbà gbọ́sgbọ́sgbọ́sgbà. Àtọ̀dọ̀ rí àrùn ti wá. Látọ̀dọ̀ rí àrùn ti wá. Àwọn orí àti ìpè ṣílẹ̀ ẹ̀dún kọ́mpútà wọn. Ayọ̀lá múlẹ̀ ẹ̀gbá. Táwọn ọ̀tọ̀ rí ti àwọn ìsàbí olùgbà ìrọ̀lẹ́ wá. Àwọn ìsàbí olùgbà ìrọ̀lẹ́ wá. Àti ìwé ṣẹlẹ̀ ní kọ́mpútà wọn ayọ̀lá kọ́lé ẹ̀ka àwọn ọ̀tọ́rí ti àwọn ní sàbẹ̀ Olùgbàyọ̀dá. àwọn ní sàbẹ̀ Olùgbàyọ̀dá. Chief Superintendent of Police Ọmọlọ́lá Ọpẹ́fà EPO. Ọmọlọ́lá Ọpẹ́fà EPO ní máa fi ti àmúṣe ọ̀dà nífẹ̀ẹ́ mi jáde ìwọ́pẹ̀ òlẹ́wọ̀ ṣe. Ìfọ́ tí kẹ̀yàn kiri ayẹ́pẹ̀ mi kí ìwà kọrin. Oye alájà mọ́dínà. Ilé ẹ̀fọ́ mọ́dínà yé wọ́n ṣe ẹ̀gbọ́n kẹ́ńtà mọ́dínà.
àwọn tàwọn yè. àwọn tàwọn yè. èèyàn ọ̀rọ̀ yẹn ò fẹ́ ṣe. Ìrìn ààbò mi ní ìwádìí wọn. Àwọn olófo ló máa bínú ológo. Owó àmì ìwà lé ọmọ àmì ìwà ọ̀kadà rí bá mi ṣe. Michael Jackson yẹn ò ṣojú Pasuma àwọn dárọ̀ ìbàdàn bẹ́ẹ̀. Yàrá sí mi, yàrá sí mi. Ayé Fatia. Ìwọ̀n tí ó fún mi ló kò lè fún mi ní wàhálà èèyàn tí ó fún mi ló kò lè fún mi ní wàhálà bọ́dí náà ẹ̀gbọ́n Kemlat gbogbo Germany mọ́dà Aisha ọ̀hún ẹ̀bẹ̀ tọ́jú Túndé ọmọ Kemlat ọmọ ló fà mọ́jọ bàbá Aisha àwọn tí kò lò bẹ́ẹ̀ ló jábì ó ṣe mọ́dà méjì ìmúkí ẹ̀ ó ṣe ó mọ nínú àtò mọ́ mọ́dà ìbùjì ẹ̀rọ tí ó kún mi láṣọ oríkò ní lóṣù ẹ̀rọ tí ó fún mi ní dúnú oríkò ní ìwádìí ẹ̀rọ náà nípa lọ́wọ́ wọn láíláí. Èmi ò ní gbà lọ́wọ́ yín. Bá a ṣe mú èmi náà níta lọ́wọ́ wọn láíláí. Ọlọ́ṣẹ́ mi ò ní gbà lọ́wọ́ yín. Àlàbáká ti dé. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ máa tọ́jú tó yàn sí o. DPO. Àjọ ọdún èdè ìjìnlẹ̀ òdì pọ́nbínú. Ara táwọn ọmọ ẹ̀sẹ̀ pẹ́rí. Èdè ìjìnlẹ̀ òdì pọ́nbínú. Enílé ka àbòsí. Ọ̀bọ̀rọ̀ ẹ̀bòsí. Kò láì balẹ̀ àbòsí. Ọlọ́pàá ló máa jẹ́ ẹ̀sìn àwọn ọ̀gá. Ànábì ọmọ rẹ̀ àwọn ìyàwó ànábì. Amúni ló jẹ́ báwo lẹ̀ alábì tó bá lábẹ́ lọ́wọ́. Ẹ̀rọ ní ìdèdè. Ó yàtọ̀ yàn sí wọ́n bínú ọmọ ológo. Ìdè orí wọ́n bínú ọmọ ológo. Ó jẹ́ mọ́tà tí Olúbàdàn á lọ. Adéwọ̀n yẹ́ mọ́tà tí Olúbàdàn ṣe wá. Oye mọ́gà jẹ́ Olúbàdàn yẹ ọkọ̀ Bíọ́lá ọ̀gá ẹ̀ òṣèré. Ẹ̀yin náà CSP Ọmọlọ́lá ayatọ̀ pẹ́pà.
pẹ́ bá aṣọ ìyẹ̀ṣọ́. Bákan bá kọ̀, àjọ wà. Ayatọ̀ pẹ́ bá aṣọ ìyẹ̀mọ̀ lọ́la. Yéṣe yémọ̀ yéṣe yémọ̀ yéṣe yémọ̀ yéṣe. Má ṣe bákan, àjọ lọ. Gàjú olùbádàn òṣèwà o. Ìgbéru, bákan bá kọ̀, èmi àti àjọ wà. Fọ́ọ̀kà ìjọ péré. Ẹlẹ́wọ̀n ká ìjọ péré. Alábí ó bàbá ká. Bákan bá kọ̀. Ilé ọlọ́wọ́ kẹ̀kẹ́ ìyá. Ìṣe mọ́ká ìjà. Ìwọ̀njẹ́ mọ́ká ìjà. Ìyá alábí wẹ̀ sá. Olùkúsà àwọn oṣù. Àlọ́màjẹ́ mọ́ká ìjà. Ilé mọ́ká ìjà. Ilé mọ́ká ìjà. Olùkúsà àwọn kíá. Yéṣe bákan, ó bá bùkà, bákan bá kọ̀, máa fi wà. Olùkúsà ọ̀nà rẹ̀. Agbára Ó jẹ́ wákàtí olùkúsà. yé. Adéwọ̀n, má ṣe bákan. Kábíyèsí ọlọ́jà ọ̀rọ̀ wa o. Kábíyèsí arárọ̀ mi gbogbo kékìtì. Là ń lọ. Àwọn ọlọ́lá wọn tẹ́ ọjọ́ kó bá lọ bẹ́ẹ̀. Ọjọ́ ṣe fàájì. Níṣẹ́ bá nìyẹn. Ọlọ́lá wọn tẹ́ ọjọ́. Àwọn ọ̀dọ́ yéye bàjí. Wọ́n bá jẹ́ òkú kẹ́ o. Ajíbọ̀lá èrè ọba. Àtiwé àtàlàgbà. Ayé Ìyálóde. bí àtẹ̀wé àtàlàgbà. Ìyálóde ọ̀tún wá. Orin alálàbí fún ọ̀rẹ́ bí. Kábíyèsí arárọ̀ mi. Ọ̀gá kẹsẹ̀. Àtiwé àtàlàgbà o. Láyé bí àtẹ̀wé àtàlàgbà. Orin alálàbí fún ọ̀rẹ́ bí. Àgbèmí dọ́gbẹ̀ lágbàáyà olórúkọ àlọ́bí ó. Olùkàyè alálẹ́sẹ̀ ló dá ẹ. Kábíyèsí arárọ̀ mi. Ẹṣẹ́ kan ọ̀gá wa. Ibi ẹ ti mú ẹ jáde. Àgbàdo oníwọ̀n abẹ̀rẹ̀ náà tó bọ̀ ẹ̀pọ̀ òsì lágbára lọ. Àjọpẹ́ lórí igi bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Aṣọ ọpẹ́ lẹ́nu bọ́ọ̀lù tẹ̀sẹ̀ wà sọ̀rọ̀. Kẹ̀kẹ́ ọpẹ́ lọ́wọ́ kó dọ̀kẹ́rẹ́ ní wáyà. Ẹṣin ọba ọjọ́ kó pẹ́ láàdúrà mi ń gbà sọ. Lásìkò tí òkè Èkìtì ìyẹn lára rọ̀ ní àlàyé. Èkó kẹ́kẹ́ ògùn ẹyẹ ń dún òbí ẹyẹ. Ọbẹ̀ ní ọkọ̀ kéèyàn. Àgbóyìn lé wọn bí wẹ́ẹ̀. Àgàn tó wà láàbòsàn. Ó ṣe máa máa rí nìyẹn kúnlẹ̀ láàbá kàlà bí ó pẹ́pẹ́pẹ́. Inú òní bá àjẹlágbára lọ. Inú òní bá àjẹ ọkùnrin àmì. Kábíyèsí ni ó. Àárọ̀. Ṣọwọ́dá. Bàbá wa. Ọba gidi. Ọba. Ọba dáadáa. Kábíyèsí ni ó. Ọ̀fàrà òkèkètè. Bá mi ìlú òní ìbàjẹ́ ọ̀gá mi olú. Ìlú òní ìbàjẹ́. Gbogbo kéèkì tí ìlú òní ìbàjẹ́ ọ̀gá sọ̀rọ̀. Agbolo ìlú ìbàjẹ́. Máyégún sọ bẹ́ẹ̀, ó yá sọ pé gbogbo kéèkì tí ìlú òní ìbàjẹ́ ọ̀gá sọ̀rọ̀. Jasper ìlú ìbàjẹ́. Àjàó Jasper. Àgbàdo oníwọ̀n bẹ̀ àlàbí oyún. Ọlọ́ṣẹ́ Ṣáídì. Àṣẹ Ṣáídì mọ̀ṣẹ́. Ọṣẹ. Àwọn pàálíkà tó bẹ́ẹ̀ ní Spain. Ọṣẹ. Ó máa ń kó owó bábá sòṣèlú.
bó ti gbọ́ bá sòtò ló ṣe fowó bàbá tó ṣeré. ó máa bọ̀ lábá bá sòtò lọ. ó máa fowó bàbá tó ṣeré. torí bó ti gbọ́ bá sòtò ló lọ. ṣe fowó bàbá tó ṣeré. òṣèwọ̀n tún bá. ó máa fowó bàbá tó ṣeré. àwọn ilé yìí ọtún àbúkà ọ̀gá. ó máa fowó bàbá tó ó ṣe ṣeré. ilé yìí ọtún ọ̀gá. àgbolo ó máa fowó bàbá tó ṣeré. alábàáká àti ké o. ó máa fowó bàbá tó ṣeré. ó máa fowó bàbá sòtò ó lọ. máa fowó bàbá tó ṣeré. torí bó ti gbọ́ bá sòtò ó lọ. máa fowó bàbá tó ṣeré. ó máa fowó bàbá tó ṣeré. olùkàyè ó máa fowó bàbá tó ṣeré. ó máa fowó bàbá tó ṣeré. ọmọ àgọ́gẹ́ síkú ló bá tó. inú bí wọn bí wá ta ló bá ṣe o. tàbí láàmú tàbí pẹ́pẹ́pẹ́. ẹni ò bá náà tẹ́gbẹ́ tí a. Asáré kú ní jọ̀wọ́ mi ò dára o. Asáré kò ní ó tààrà jọ̀wọ́ mi o. Asáré kò ní ó tààrà o. Ọ̀tẹ́gà. Alábàtà. Yé àwa rò pé orí yẹn àràbá. Àjìbọ́lá bọ̀bọ̀ ẹ̀. Alára òní ọjọ́ kó má tàtó. Àgbà bọ̀bọ̀ bàbá. Kò ní rẹ̀ àràbá o. Àgbà bọ̀bọ̀ báyìí. Ọgbọ́n ìkọ̀rọ̀ báyìí dé bọ̀ọ̀ká o. Tó máa ń wà tààrọ̀ o. Ó máa ń wọ̀ tàǹtọ̀. Àjíbọ́lá bọ̀bọ̀ ẹ̀ alábàgà tíìkì Michael connection gbogbo ẹgbẹ́ dá ikú pàìtì. Àti ike ó dámọ̀. Àbúgà ọmọ ẹrù. Ọ̀gá. Ó ti lọ bẹ́ẹ̀ alábàgà tíìkì mi ò ṣe bọ̀bọ̀ yọ. Òyìnbó tó ta wọn tó ọmọ ṣe. Gbogbo Àkúrẹ́ kò sọ́wọ́ náà. Wọ́n kì í pé kẹ̀sì o. Bàbá ẹ̀ka ara mi. Àkúrẹ́ tó Lagos. Michael connection. Gbogbo Lagos ló kó lẹ́gbẹ́ dá. Àwọn agbọ́dọ̀ máa jà báyìí. Inú ayé káyé máa ń lọ léwà. Kòrò ayé pátápátá. Kò sáàyè nínú ayé. Ọ̀pọ̀ ìfọ̀ Ìwọ ló máa jà báyìí nínú ayé. Ayé wa lọlé. Kúrò nínú ayé. ọ̀pọ̀ ìfọ̀. Àlàyé dàbí kábíyèsí ní sọ. Ọ̀pọ̀ ìfọ̀. Àlàyé dàbí kábíyèsí kí ó ṣẹlẹ̀ gbogbo. Ọ̀pẹ̀lẹ̀ kẹ̀kẹ́ fi ti ṣàlàyé lọ́rùn ní pé ilé àná ló lọ o. Ọ̀nà ó daṣọ ẹlẹ́ẹ̀kẹrin mẹ́rin kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Nílé àná iṣẹ́. Ìsá ayé. Nílé ayé. Ìwọ́n ló máa jẹ́ báyìí. Nílé ayé. Káyé máa ń lọ kóró ayé bọ́tábọ́tá. Kò sáàyè nínú ayé. Olùbáyìí Ìwọ ló máa jà báyìí nínú ayé. Àdọ́tadé wọ́ríọ̀. Kúrò nínú ayé. Tá a bá ti rọ́pẹ́ fá, ó yẹ ká lè rólùbáyìí lẹ́gbẹ́. Àwọn tàsìkò láyé friend. Àsìkò láyé friend. Àwọn tó lọ bá ẹ̀. Tá a bá ti rọ́pẹ́ fá, ó yẹ ká lè rólùbáyìí lẹ́gbẹ̀ẹ́ pẹ́kípẹ́kí. Tọ́jọ́ àná ní à. Wọ́n lè lára ọba dáwọ̀ ìṣọ̀pẹ̀ fá. Orin ẹ̀dà, orin ẹ̀dà, orin ẹ̀dà. Ìbájú kẹyọ̀ lè rí ẹgbẹ́ mi kí n wá kọrin. Orin ọ̀gá nìyẹn, ọ̀gá ọlọ́pàá, Àbújá ló ti ṣiṣẹ́, ẹ̀sùn ìyọ̀pẹ̀ fá. Ìbájú kẹyọ̀ lè rí ẹgbẹ́ mi kí n wá jẹun. Ọ̀pẹ, àwọn ológun ọlọ́gbọ́n nínú ọlọ́gọ́. Ó wà rìn wá lórí ọmọ wa rìn wá ọmọdé
rí bá ti ṣe o. Michael Jackson yẹn ò ṣe jù bá súnmọ́ àwọn dáná ìtàkùn bẹ́ẹ̀ láyé. Yàtí hallelujah hallelujah olùkọ́ hallelujah hallelujah ẹgbẹ́ kílẹ̀ yín ẹ̀yìn olólùfẹ́ rà o torí rí àlàwà ọdún ẹ̀mí ọmọkùnrin kúrò olùtayé wá sí ọ̀gá ọkọ̀ yìí tún ní bàbá ìyá náà rí ó ṣe dáadáa lẹ́ka tó ìtọ̀ sí ẹ̀jọ́. ọlọ́ṣẹ́ sáyìí ó ṣe nọ́mà. wọ́n ṣe ìtọ́kọ lè rí nǹkan tẹ́lẹ̀ ní tó rí nǹkan láyé kan sáá sí. ọmọ ọgbẹ́ dákun máa bá gbìyànjú. ọmọ tó ń gbé. ìkọ́ ní nǹkan wá tó ìbàjẹ́. ó ní ẹgbẹ́ nǹkan tó dábàá ṣe wà ní ọgbẹ́. Oya CSP Abiola o ọjọ́ pẹ́pẹ́ ọ̀gá gọ́gọ́ ọlọ́pàá ọkọ̀ ọlọ́pàá ọmúra bọ́lá ayé bí ọba ni àlàyé wa jọba ẹ̀dá bí ọba kúnlẹ̀ láàrín bágàlà bí ọba gbogbo lè jẹ́ ọba lè jẹ́ nínú iṣẹ́ yìí ọba lè jẹ́ nínú ilé yìí ọba ló jẹ́ lẹ́ni ìyá ọba ló jẹ́ làwùjá àwọn tí omi ẹkúta ọmọṣẹ́ CSP Abiola ilẹ̀ bẹ̀rù tí ó wà bẹ̀rù ṣọ́wọ́ bá kẹ́ báwọn bá kẹ́ CSP owó ọ̀gá kẹ́mi ọ̀gá kẹ́mi sponsor yẹn adébóyè ti ẹ̀ṣẹ́ wọn alábí akẹ́bàjẹ́ bàtó adópẹ́ ọ̀yà ọ̀pẹ́ ìfá ọ̀pẹ́ ìfá bóyá jẹ́ ìpè ẹ̀dẹ̀gbẹ̀ lọ́kàn bóyá lé ìdè rẹ̀ lọ́wọ́. Bébí ìdè rẹ̀ lọ́wọ́. ọ̀pọ̀ ẹ̀fà bébí ìdè rẹ̀ lọ́wọ́. ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ jáwá lọ Bébí ìdè rẹ̀ lọ́wọ́. ṣe àṣírí Olùkàyè bébí ìdè rẹ̀ lọ́wọ́. Àmúkà bébí ìdè rẹ̀ lọ́wọ́. ọ̀pẹ́ ìfá olúwa mú mi débẹ̀ ìbéèrè tẹ promise mi olúwa mú mi débẹ̀ kẹlẹ̀ bá ń pọ̀tá lẹ́nu mọ́. Olúwa mú mi débẹ̀. Ìbéèrè tẹ promise mi. Olúwa mú mi débẹ̀. Kẹ́lẹ̀ bá pọ̀tá lẹ́nu mọ́. ọ̀pẹ́ ìfá bàbá fàtíà bàbá nífẹ̀ẹ́ mi. bàbá dára sí mi kó lúwa mú wa débẹ̀ ìbéèrè tẹ promise mi kó lúwa mú wa débẹ̀ kẹ́lẹ̀ bá pọ̀tá lẹ́nu mọ́ ọjà kan.